والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. جماعة أجاكي بقوا كشي الله أكبر. الله أكبر. أجاكي بقوا كشي الله أكبر. الله أكبر. أجاكي أقبل ولون لكنسي. الله أكبر. أكيام بابا Magaji nínú ẹbí Oníkòyí Màtèmàgbó gbogbo àyíká yìí tí wọ́n lè máa wà ọlọ́mọsẹ̀ ìbáwá yín olùṣọ́ wọn. Gbogbo àwọn àfáà látorí bàbá wa ìmáàmù láti ìlú Àjòhùn aṣàdúà fún yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá wa dúró tì ọlọ́run ò ní fi yín lẹ̀. Bàbá wa ìmáàmù ní Àlàgà ọlọ́run ò ní fi yín lẹ̀. Àwa fi yín fi kí gbogbo àwa àfáà nínú ìjòkó àlùbáríkà ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ó lékún. A padà sọ́dọ̀ àwọn bàbá akí bàbá wa bàbá Zim ọlọ́run bá wa kí bàbá wa Dadani bàbá Àlàkẹ́ ọlọ́run bá wa kí bàbá wa bàbá Fawaz ọlọ́run bá wa kí bàbá wa Sheikh wa Imamu Alhaji Abdulrahman ọlọ́run bá wa kí bàbá wa Bob ọlọ́run ní fi wọ́n lẹ̀ fi kárí gbogbo àwọn ẹbí akí ìyá wa ìyá Bákàrí akí ìyá wa Pípí akí ìyá wa ìyá Dáyà ìyá wa dáadáa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn mo kí wọn ọlọ́run bá wa kí yín ọlọ́run ò ní fi yín lẹ̀. Ẹ jẹ́ kí gbogbo akásọ bọ́nà wọn lẹ́ka náà wípé ọlọ́run tó lẹ́mí wá. Ọ̀fìlà àtàwọ̀lá wa ọlọ́run tó lẹ́mí wá. Ọ̀fìlà àtàwọ̀lá wa ọlọ́run tó lẹ́mí máa fi lọ́ta mi lọ́wọ́. Ọlọ́run tó lẹ́mí wá. Ọ̀fìlà àtàwọ̀lá wa. Wọ́n ní kí a bá wa sọ̀rọ̀ ọlọ́run. Áyà kan lẹ́yìn tí a ní fàjòkó náà gùn. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an. Ọlọ́run ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Wa man yabtaghi ghayra al-islami dinan. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣẹ̀sìn mìíràn lẹ́yìn Islam ó forí balẹ̀ fún nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run ó tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan mìíràn lẹ́yìn Ọlọ́run. Wa man yabtaghi ghayra al-islami dinan. Ọlọ́run ní lẹ́yìn Islam inna dina indallahi al-Islam. Lẹ́yìn ẹ̀sìn Islam kò sẹ́sìn mímà. Bàbá rí ọmọ mùsùlùmí tí wọ́n bí léèrè tó wá fi ẹ̀sìn Islam ńlẹ̀ ó bá òun lé kò kí wọ́n ń gbàwẹ̀ nú ẹbí wọn kò gbà wọ́n ń ṣe dáadáa kò ṣe àmọ́ ó ní nǹkan mìíràn tí ń forí balẹ̀ fún ó ní nǹkan mìíràn tí ń tẹrí balẹ̀ fún kò wá gbà wípé ọlọ́run ọba lọba tí ń ṣe máa dé mọ́ṣáláṣí àníbá inú ilé gan lára wọn àmọ́ pé mùsùlùmí ni ẹbẹ lómi tó jẹ́ mùsùlùmí ẹ̀ ní rómi àlọ́lá lára rẹ̀ ẹ dákun ẹni tó bí súnú Islam tí ò ṣe ìsìláàmù títí ó fi kú iná wáyé ní lẹ́nu tọ́rọ ìmáàmù wa gbókú yẹn wọ́n á lọ tẹ́ wọ́n ti wọ́n sọ subhanallah walhamdulillah gbogbo ẹ̀yin ìmáàmù yẹn lẹ́jì àwọn ọjọ́ ọlọ́run. Gbogbo ẹni tí ò bá kírun ìbẹnu sọ́ọ̀tù Tawba èèwọ̀ ní kákírun sí lára ẹ mú àwọn ẹni yẹpẹrẹ àwọn ẹni tí ń ṣiṣẹ́ ń tẹ́ kán kóra àwọn ọjọ́ kákírun sí lára kàbí ká kó bẹ́ẹ̀ ká lọ dá súnú sàárè bẹ́ẹ̀ òun la àwọn àánú ẹtúrẹ́ lómi tí ò ní kírun gbogbo àwọn ọmọ tí ń bẹnu ẹbí tí ò kírun ẹ pè wọ́n ẹ ṣe wáàsí fún wọn ẹ sọ̀rọ̀ fún wọn ẹ pè wọ́n sí àkíyèsí bí bàbá bá ń kírun bọ́mọ ò bá kí bọ́bá tíjọ́ gbélé kí ọ̀ràn
Ọlọ́run bá ní kí bàbá ọmọ wọnú àlìjánnà lọ bàbá ó sọ fọ́lọ́run pé Ọlọ́run o má jẹ́ ọmọ ó sọ fọ́lọ́run pé Ọlọ́run o má jẹ́ kí bàbá mi àbí ìyá mi ó wà àlìjánnà. Ọlọ́run dá wọn dúró mọ́ ní ìbéèrè tí mo fẹ́ bi wọ́n bó bá jẹ́ ìyà kan ló fi jẹ wọ́n fi méjì jẹ wọ́n torí wípé àwọn ló fòru wọn gbé àlọ́ kíhun. Ẹ dákun ǹjẹ́ à ń fòru àwọn ọmọ wa kó kíhun? Ṣé àwọn ọmọ wa ń kíhun? Ṣé àwọn ìyàwó wa ń kíhun? Ṣé àwọn ọkọ wa ń kíhun? Ìjà tá a máa bóbi ìjà sí kò dùbúlẹ̀ dáadáa kò sóúnjẹ fún wa ó lọ́jà kò ra búrẹ́dì dé ó lọ́jà kò mú nǹkan dé àìbóbìnrin jà torí pé kò kíhun. كلكم راع وكلكم مسؤول عن رعيته. a ti bá lé ilé kọ̀ọ̀kan báwo ló ti ṣe lé rẹ̀ ìhun tọ́lọ́hun dá ọ wáyé fọlọ́hun ni wa ma khalaqtul jinna wal insa إلا ليعبدون. Ọlọ́run ní òun ò dáwọn ènìyàn àti àlìjànú lásán àyàfi kí wọ́n sùn mọ́ Ọlọ́run. Ẹ dákun ìjọsìn náà ń gọ́ lára wa. Bàbá dé mọ́ṣáláṣí pàpà gbogbo mọ́ṣáláṣí ní sunkún àmọ́ inú àwẹ̀ mọ́ṣáláṣí òkun àwẹ̀ tí ń bọ̀ àwọn ẹni tí jálàbù wọn ti ya àwọn ẹni tí ìbò wọn ti dọ̀tí àwọn ẹni tí tẹ̀síbá wọn ti dọ̀tí àsìkò tó máa kó jáde tó máa fọ́ tó máa sáré. Ìmáàmù tún wá mọ́ṣáláṣí kò ní ráyè ẹlòmíì ń bẹ ìwọ̀n ọjọ́ Jímọ̀ nìkan ní kí. Jàmáà gbogbo ẹni tí ò bá kíhun tí wọ́n bá fẹ́ gbẹ̀mí lára rẹ̀ ìnira lèmi fi máa jáde lára. Bí wọ́n bá wá gbé sínú sàréè lẹ́kàn náà àwọn màláíkà méjì ó yọjú sí wọ́n ní ìrẹ́ ọmọ lágbẹ́já àti dé o yóò mọ̀ wá bẹ̀rù wọ́n ní ta lọ́lọ́run ọba rẹ̀ lónìí Ṣàngóni alágbé kìí kírun lọ́sọ̀ kí ni Ṣàngóni wọ́n ní ta lọ́lọ́run ọba rẹ̀ lónìí Ọ̀ṣun ni wọ́n ní ta lọ́lọ́run ọba rẹ̀ lónìí Yemọja ni wọ́n ní ta lọ́lọ́run ọba rẹ̀ yóò mọ̀ ká tí ò yóò kà. Wọ́n ní àwọn tanijọ́ rẹ̀ nígbà tó ń bẹ láyé lónìí àwọn ẹni tí ń gbé gbà funfun sérí tó wẹ̀yọ ń bẹ lára rẹ̀ tí wọ́n ń lo odò àwọn ẹlẹgbẹ́ tó kò ní gbẹ̀gbẹ́ àwọn mùsùlùmí lọ́mọ ìyá lò ó. Abọ́ ní àwọn tálẹ́ ní tó ń bá jáde lónìí àwọn bá wọn ní ìsọ̀gbẹ́ tó jáde lóhùn àwọn jọ ń jẹ sọ́fí tí mi. Abọ́ ní àwọn tálẹ́ gbé rẹ̀ lónìí àwọn eléégún ni àwọn jọ ń jáde ni kò jẹ́ ọ̀rẹ́ wọn mùsùlùmí àwọn màláíkà ni ẹ yẹ kí fún wọ́n yẹ kí fún wọ́n lù ú lọ́mọ wá kígbe gbogbo nǹkan ni ó máa gbọ́ ẹ dákun gbogbo èsì tẹ́ ìṣe yẹn kò lè gbà yín lẹ̀ gbogbo èsì tẹ́ ìṣe lẹ́yìn Islam wallahi kò lè gbà yín lẹ̀ gbogbo èsì tí wọ́n ń ṣe lẹ́yìn Islam wallahi kò lè gbà wọ́n lẹ̀ lẹ́yìn Islam kò sẹ́sì gbogbo ẹni tí bá ń kírun ẹ lọ wò dáadáa alámọ̀rí ẹ̀ máa dání táwọn ọmọ yẹn náà máa dání àwọn bàbá wa ààfin kankan ròyìn wọn àyàfi ìhun bàbá wa wá rí ìhun ni bàbá wa Abbas ìhun náà kí bàbá wa Yàyà ìhun náà kí bàbá wa Àdámọ̀ pípọ̀ wọn ìhun ni wọ́n kí àwọn bàbá wa nílẹ̀ Abbas ìhun ni bàbá wa Aminu ìhun ni ẹlẹ́kùn kí ló dé táwọn ń rèèyàn ọmọ ẹlòmí ò máa lọ ìgbà grass ẹlòmí ò máa lọ ṣọ́ọ̀ṣì ẹlòmí ò lọ Yemọja ẹlòmí ò gbé gbọ̀sùn sérí ẹlòmí ò gbé gbékúgbé sérí àwọn aláwọ̀ yìí wọ́n gbára wa wáyé ni wọ́n iṣẹ́ bí wa. wọ́n bọ̀ ó tọrọ ọmọ kọrọ ní Ànábì Nuhu alayhi salatu wassalam Ànábì Nuhu alayhi salatu wassalam ìgbà Ànábì Nuhu ó sin Ọlọ́run ó wá bímọ ọmọ ọ̀hún ní jẹ́ ọ̀tá Ọlọ́run bàbá rẹ̀ jẹ́ ọ̀rẹ́ àyè Ọlọ́run bí bàbá bá ń pọ̀ wọ́n yàn síbi ti Ọlọ́run ọmọ ó máa pè yàn síbi tèṣù ó wá di bí wípé wàhálà dé wọ́n dáná Ọlọ́run wa ní kójò kó rọ̀ lókè kó rọ̀ nílẹ̀ kójò náà tó bẹ̀rẹ̀ Ọlọ́run ti sọ bá Ànábì Nuhu pé kó lọ kan ọkọ̀ ojú omi Ànábì Nuhu wá pé gbogbo àwọn ẹni tó gba tiẹ̀ wọ́n kó sí wọ́n wà ní ọkọ̀ ojú omi ọmọ náà bá lọ gígùn lókè ó lọ gorí igi lókè ó ní ibi tó ń wà yìí omi ò lè débẹ̀ Ànábì Nuhu bá kígbe ó fẹ́ sọ fọ́lọ́run pé Ọlọ́run ò lámọ̀ mi Ọlọ́run ní ń gbọ́dọ̀ tún gbọ́ torí ń pé ọmọ rẹ kò sínú laysa min ahlik kò sí nínú àwọn mọ̀lẹ́bí rẹ kì í ṣe ọmọ rẹ kò sínú àwọn aráalé rẹ ó gba rẹ wáyé ni. ìdí ni èèyàn lè bímọ ìmáàmù bímọ lẹ́yìn tí mú gbó òun náà pọ̀ ìmáàmù bímọ lẹ́yìn tí ń fọ́gbò ìmáàmù bímọ lẹ́yìn tí ń gbéba
gbogbo ẹ̀ náà pọ̀ mo jẹ́ ìmáàmù ọmọ mi ò lè yàyàkúyà tọ́lọ́hún kọ́ lè yẹn ọmọ ànábì ní yàyàkúyà ẹ̀ wá ní tọ́mọ àfẹ́ ẹ̀ wá ní tọ́mọ ìmáàmù lásán tí ò mọ ọlọ́hun dáadáa. torí ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ fòrò wọn ẹ tọ́ wọn sọ́nà ẹ pè wọ́n sínú Islam kán dá Ìsìlámù mà jàmáà bí a ti jókòó yìí gbogbo àlàáfíà à ń kírun ǹjẹ́ ẹ mọ ohun tó máa sọ lẹ́yìn ìhun kọ̀ọ̀kan ẹlòmíín bẹ́ẹ̀ bí kò máa jánábà wẹ̀ lẹ́yìn tó kéré jù ẹlòmíín ti ní sùn àdìsàn wọ́n máa ní alájà yẹn bá wa ka àwẹ̀ jánábà alájà ní abáwọ̀ ká a máa fi ọṣẹ pẹ̀lú kankan wẹ̀ àwa domi sí ilé àbọ̀tà ṣé jánábà lè yẹn ó sì bímọ ọmọ mi ti ń bímọ àdọ́mọdọ́mọ yẹn ti ń bímọ bàbá bí bàbá mi kò máa jánábà wẹ̀ bàbá wa dúró òde àwọn wáàsí wa eré ohun tí ó máa jókòó sí nísìnyí yẹn káàfin máa ṣàǹfààní fáwọn àyàn níbi ìhun kọ̀ọ̀kan kí ni ohun tá à ń wí ẹlòmíì ò mọ̀ bàbá bẹ jáde kóhun lé kí ni ohun tá à ń wí ẹlòmíì ò mọ̀ ẹlòmíì gbọ́kàn fún nǹkan míì débi wípé tó bá fẹ́ lọjà lásán yóò gbé ẹtùkan yóò lànà yóò fi sòdàbí lé yóò tún fi nǹkan míì lé obìnrin tún ní ó ní eré mi ń gbóná eré ò ní gbóná gbà tó mú sòdàbí eré ò ní gbóná ẹlòmíì ò tún ní òun ò yí pàdé ọkùnrin mo fẹ́ ra nǹkan lọ́dọ̀ ìyá gẹ́gẹ́ kan mo fẹ́ gbowó fún nínà ẹ má gbowó fún mi ẹ jẹ́ kóbìnrin ó gbé fún mi mo ní bóbìnrin bá gbé fún yín ẹ̀ níta ẹ jẹ́ kémi náà yà gbé fún yín. kí ni ohun tá à ń wá kiri kí ni ohun tá à ń bá ká ẹ dá ọmọ yín padà ìrìntẹ́rìn kò wúlò ìjẹ́ tí àwọn ohun tí wọ́n ń jẹ kò wúlò fún wọn ìsìlámù ti pé o kò sí nǹkan kan tó fẹ́ wọnú ẹ̀ kò sì sí nǹkan kan tó kù tọ́lọ́hun ò sọ kí làwọn wá àmọ́ kígbe fún yín náà ni àwọn ọmọ mùsùlùmí nílé ìjọ mẹ́jọ bó bá ti jọ́ jímọ̀ ẹ lọ